Ẹ kú dédé ìwòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe dáadáa ni mo bá yín. Fún kíní post tí mo ṣe tí mo sọ wípé obìnrin lè béèrè lọ́wọ́ ọkùnrin wípé obìnrin lè sọ fún ọkùnrin pé òun ò gbádùn okó ẹ̀ dáadáa mọ́. Àwọn kan wá sọ lórí post yẹn, wọ́n ní obìnrin tó bá sọ bẹ́ẹ̀ kó má dá obìnrin yẹn lóhùn. Ó ti lọ test mi ni. Ẹ̀yin tẹ́ sọ bẹ́ẹ̀, ẹ right. Èmi ò ní parọ́ fún yín. Ntọ́ ẹ bá ṣe tó bá right máa sọ yes, ẹ right. Àmọ́ lóòótọ́ àti lódodo, obìnrin tó máa sọ fún ọkùnrin pé òun ò gbádùn okó ẹ̀ mọ́, ọ̀nà méjì ló pín sí. Obìnrin tó bá sọ fún ọkọ pé òun ò gbádùn bí ọkọ ṣe ń dóhùn dáadáa, àbí ọkọ òun ò dóhùn dáadáa, àbí okó ọkọ òun ò le, àbí òun ò gbádùn okó ọkọ òun, á jẹ́ obìnrin tó jẹ́ wípé ọkọ yẹn ti ń do dáadáa tẹ́lẹ̀. Ó ti ń do dáadáa, wọ́n dẹ̀ ti okó ọkọ yẹn ti ń le dáadáa tẹ́lẹ̀. Ó ti wà used to bí okó ọkùnrin yẹn ṣe ń le dáadáa, bí okó ọkọ ẹ̀ ṣe ń le dáadáa. Ó ti wà used to okó yẹn. Ọkọ yẹn dẹ̀ ti ń gbádùn okó yẹn dáadáa. Nígbà tí okó yẹn ò wá ṣe é ṣe mọ́, tí okó yẹn ò wá le tààrà mọ́, bóyá tó yẹ pé bó ṣe ń do dáadáa tẹ́lẹ̀ kò rí dó dáadáa, okó ẹ̀ ò lè mọ́ òbò ẹ̀ dáadáa mọ́. Ó ṣe é ṣe irú obìnrin yẹn lè complain kó dẹ̀ jẹ́ wípé yes, okó yẹn ò le dáadáa. At least wọ́n ní màmá mi á ní ọ̀kànlélúgba òpó ló so lé ayé ró, tẹ́yọ kan bá yẹ̀ ń bẹ̀ ọlọ́gbọ́n máa mọ̀. So obìnrin tó ti wà used to bí ọkọ ṣe ń dóhùn dáadáa, okó ọkọ ṣe ń le, tó wá rí pé okó ọkọ yẹn ò le tààrà. Bóyá obìnrin tó ti pé ọkọ máa ń lo 7 minutes 5 minutes lórí òun tẹ́lẹ̀, tó wá rí pé 2 minutes yẹn náà tipátipá ló kó máa fi le. Irú obìnrin yẹn lè sọ̀rọ̀, kò dẹ̀ sí ẹjọ́ náà, kò sí wàhálà. Àmọ́ obìnrin tó jẹ́ wípé okó ọkọ ò le tààrà, gbogbo bí ọkọ ṣe ń do ó ń gbádùn ẹ̀, bó dẹ̀ ṣe ń do kò yàtọ̀ sí bó ṣe ń do nígbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ra, àbí kò yàtọ̀ sí bó ṣe ń dóra wọn tẹ́lẹ̀. Ó kàn déédé wá jí lọ́jọ́ kan, ó wá sọ pé okó yìí ò le dáadáa, ò dó mi dáadáa. Ejò ti lọ́wọ́ nú, ó ti lọ try ẹ̀ níbòmíì ni. Ó ti lọ mọ adùn ẹ̀ níbòmíì ni. Typical example, nígbà tí mo bímọ, àwọn ọmọ mi tí mo bí, mi ò fún kò sọ́mọ mi kankan tó jẹ food. Baby friendly ni mo ṣe fún wọn. Especially ọmọ mi ọkùnrin, 6 months, mi ì fún lómi, mi ì fún anything, ọyàn nìkan ni mo fún. Ó dẹ̀ mu ọyàn fún 1 year and 8 months. Tí ó ti yé yín, mi ì fún lómi, mi ì fún anything. So nígbà tó ti sọ fún wa níbi tá a bímọ sí pé baby friendly ni ká ṣe o, ká má fún wọn ní nǹkan kan o, ọyàn nìkan ni mo fún. Báwọn èèyàn bá ń sọ wípé kò lè yó, mi ì dáhùn. Ọmọ mi ò dẹ̀ ṣe ọwọ́ pé ọyàn ò yó òun, torí pé kò rí nǹkan mi ì fún ní nǹkan mi fi tọ́ lẹ́nu wò pé nǹkan mi wà rí. So ó wà used to ọyàn yẹn títí for 6 months, and after 6 months mo bẹ̀rẹ̀ sí ní fún ní àmàlà pẹ̀lú ewédú àtẹja, and that was it. Mi ì fún ní food àtọmọ mi ìkíní àtọmọ mi ìkejì. So wọn mọ oúnjẹ mi ní kókó ju ọyàn lọ. So ó ṣòro fún wọn kó má gba ọyàn, àbí kó má ké káwọn èèyàn wá sọ pé nítorí ọyàn ò yó wọn ni. Rubbish nìyẹn. Kò ṣe pé ọyàn ò yó wọn, wọn kàn kéèké tí wọn nítorí wọn ò mọ oúnjẹ mi. Afọ́jú tí wọ́n bí ẹni tí wọ́n bí ní afọ́jú láti ìkókó kò lè mọ ìmọ́lẹ̀, torí kò mọ ìyàtọ̀, kò rí nǹkan kan mí rí ju òkùnkùn lọ. Ẹni tó bá ti fọ́jú rí, ẹni tó bá ti ríran rí tó wá padà wá fọ́jú, àwọn yẹn náà lè mọ iyì ìmọ́lẹ̀ débi wípé ó ṣeé ṣe pé ojú tó padà fọ́ yẹn ó lè pàpà pa wọn, ìrònú yẹn lè pàpà pa wọn torí pé wọ́n ti ríran rí. Ṣùgbọ́n ẹni tí ò ríran rí, lè sọ̀rọ̀ mọ́lẹ̀ fún, kò lè jọ́ lójú torí pé kò rí rí, á kàn máa gbọ́ ni, kò lè dùn. So ẹni tí ò dó okó tó le tandiri, tó dẹ̀ jẹ́ pé bọ́kọ ẹ ṣe ń ṣe fi ṣúkẹ́ yẹn, òun ni ó rí látìgbà tó ti wọlé ọkọ. Ṣó ti yé yín? Ó ṣeé ṣe tó dẹ̀ pé ó dẹ̀ ń gbádùn ẹ̀, tó dẹ̀ ti wà used to okó yẹn, kò lè complain pé bóyá okó ọkọ òun ò le, àfi tó bá jẹ́ pé ó ti lọ tán wò níbòmíì. Tó bá dẹ̀ jẹ́ pé ó ti rí okó tó le rí kó tó má rí ọkọ ẹ̀, á ti determine gbà yẹn pé òun ò lè fẹ́ okó tó le ju eléyìí lọ, lòun wà used to, òun ò lè fẹ́ ọkọ yìí tí okó ẹ̀ ò le dáadáa yìí, okó òun tó fẹ́ o. Or after tó òun fẹ́ tán, òun wá rí pé kíní kan. Bẹ́ẹ̀ ẹni tí ò dó, tí ó yẹ pé ńgbà tó ti fẹ́ ọkọ ẹ̀ kò lọ dókò míì lẹ́yìn ọkọ ẹ̀, kò dẹ̀ pé ṣúkẹ́ṣúkẹ́ yẹn kò yàtọ̀.
báwo ló ṣe máa wá dí irú obìnrin bẹ́ẹ̀ tó bá jí lọ́jọ́ kan lọ́sàn kankan tó wá sọ pé okó yìí kò lè mi ò gbádùn ẹ̀, ó ti gbádùn okó mi. Ó ṣeé ṣe kó jẹ́ pé ó ti gbádùn okó mi níbò míì, ó dẹ̀ ti rí yàtọ̀ láàrin okó tí ọkọ òun dóhun, okó ọkọ òun tó ń gbà àti okó tí òun dó níta. So irú obìnrin yẹn tó bá complain lè accuse pé ó ti dókó mi ni. So obìnrin tó bá complain nígbà tó jẹ́ wípé ó ti bí ọkọ ṣe ń do ó ti yàtọ̀, ìyẹn lè sọ pé ó dókó ń ta. Bẹ́ẹ̀ èyí tó bá jẹ́ wípé látìgbà tóun àtọkọ ẹ̀ ti fẹ́ra wọn ṣẹ́kúṣẹ́kú bẹ́ẹ̀ náà ni kò rí ibi tó kó ọkọ òun ti le jù yẹn lọ rí, ọkọ ò dẹ̀ change system tó fi ń dóra wọn, ó ṣẹ̀jẹ̀ wá dé lọ́sàn kan sọ̀rọ̀ kan wá ń bọ́ kọjà pé ò dó mi dáadáa, mi ìgbádùn okó ẹ̀ kíní kan, ejò ti lọ́wọ́ nú. Ó dàbí ọkùnrin tó jẹ́ wípé ìyàwó pẹlẹbẹ ló fẹ́, òbò pẹlẹbẹ ló ń dó, òbò tí ò lọ́ra nínú ló ń dó, tó wá dédé lọ́sàn kankan tó dẹ̀ pé ọkọ ìyàwó ẹ̀ kò sanra, òbò ẹ̀ ò lọ́ra, ó dẹ̀ ti ń gbádùn ẹ̀, ó wá jí lọ́sàn kan ó wá ní àkíyàwó ń jọ kó lọ máa lo tablet kó máa sanra kó bù ẹ̀ lè ṣọ̀ra dáadáa. Ọkùnrin bí ẹ̀ ti lọ dóòbò tó lọ́ra nínú ló fi ń wá kí ìyàwó náà lọ lo oògùn kó sanra díẹ̀ kí òbò ẹ̀ lè lọ́ra. So ẹ̀yin tẹ́ ẹ sọ wípé bóyá obìnrin ó ti lọ test ẹ lè right provided tẹ́ bá jẹ́ wípé lóòótọ́ látìgbà tí obìnrin yẹn ti fẹ́ ọkọ ẹ̀ láti ilẹ̀ kò gbádùn okó mi, bí ọkọ ẹ̀ ò dẹ̀ change, bó tí ẹ ṣe ń ṣe yọ̀bọ́kẹ́ wọ́n ṣe fẹ́ra wọn ló ṣe wà tó wá dé wá lè dé lọ́sàn kankan, tó bá wá dé lọ́sàn kan òru kan tó wá ní mi ìgbádùn okó yìí ò lè dáadáa, ejò ti lọ́wọ́ nú nìyẹn. So lóòótọ́ ni, so ẹni tí ò bá ríran rí kò lè mọ ìmọ́lẹ̀. The only person tó máa complain nípa ìmọ́lẹ̀ nígbà tó bá fọ́ lójú ni wípé torí pé ó ti rí ìmọ́lẹ̀ rí, ojú ẹ̀ ti là rí. So ẹni tí ò bá dó okó yàtọ̀ sí okó míì, okó tó yẹ pé okó ọkọ ẹ̀ bóyá wọ́n ti fẹ́ra wọn for 7 years, bẹ́ẹ̀ ṣe ń dóra yín láti ilẹ̀ kò change, ó wá di the 7th year wá ní mi ìgbádùn okó ẹ̀ ò dó mi dáadáa, okó ẹ̀ ò le dáadáa. Báwo ló ṣe mọ̀ wípé báwo ló ṣe kí ló dé tó fi sọ pé ò gbádùn ẹ̀? Báwo ló ṣe mọ̀ lẹ́yìn 7 years? Ó ti jẹ́ pé lẹ́yìn 7 years ló ṣe wá ń complain tí kò dẹ̀ ṣe pé bóyá ó change, tí ò yíwà padà, ejò ti lọ́wọ́ nú nìyẹn. But àwọn tó lè complain tó dẹ̀ jẹ́ pé wọ́n wà justified ni àwọn tó jẹ́ wípé ọkọ wọn ti ń dó wọn bákan lọkọ wọn ṣe ń dó wọn tẹ́lẹ̀, ṣàdédé ló kàn ṣàṣedé yí gbírí tó di wípé ó wá ń dó wọn ní yọ̀bọ̀kẹ́. Irú àwọn obìnrin yẹn tó bá complain ìyẹn lè sọ pé bóyá wọ́n ti lọ test ẹ̀ níbòmíì, but nígbà míì tóbìnrin bá lọ test ẹ̀ níbòmíì nígbà míì tó wá lọ compare pẹ̀lú okó ọkọ ẹ̀, ó ṣeé ṣe kó máa complain pé ọkọ òun ò dóhùn dáadáa. Ó dẹ̀ ṣeé ṣe nígbà tọkọ ò bá change tàbí tí ò rọgbọ́n tó dá sí irú obìnrin yẹn, irú wọn máa lẹ̀ pọ̀ mọ́ ibi tí wọ́n ti ń dó wọn dáadáa ni wọ́n dẹ̀ máa fi ti okó ọkọ ilé wọ́n máa fi ṣe second okó. So ẹ̀yin tẹ́ ẹ sọ lórí platform mi pé ṣé obìnrin yẹn ti lọ test ni, ó ṣeé ṣe tó bá jẹ́ pé obìnrin tó jẹ́ pé ó ti wà expose, ó ti lọ gbádùn okó mi níta, a rí wípé ọkọ òun àṣé bó ṣe ń dóhun láti joy, àṣé ó fìyà jẹun ni, àṣé kò dóhun dáadáa. Tó bá dẹ̀ jẹ́ wípé ẹni tó jẹ́ wípé ọkọ ẹ̀ ti ń do dáadáa tẹ́lẹ̀ tó dẹ̀ jẹ́ pé system ti yàtọ̀, rí pé system ló yàtọ̀. Nígbà míì ẹ̀wẹ̀ obìnrin míì ó lè ti dóko dáadáa tí tọkọ ò fẹ́ ní virgin tó bá meet ọkọ tó wá rí pé okó tóun ti dó sẹ́yìn, okó ọkọ òun ò strong tó yẹ kó dó dáadáa. Tírú obìnrin yẹn ò bá ti lè complain nígbà tí wọ́n tọ́jọ́ ń fẹ́ra wọn tó dẹ̀ ti settle láti fẹ́ ọkọ yẹn pẹ̀lú ẹ̀ torí pé ó yàtọ̀ sí tóun ti dó sẹ́yìn tó dẹ̀ tún díṣẹ́ láti fẹ́ ọkọ yẹn pẹ̀lú ẹ̀, ní tó bá ti lè mú ẹ complain maybe after 10 years tó wá ṣẹ̀ṣẹ̀ wá rántí okó tó ti dó sẹ́yìn, ó lè sọ fún mi pé okó tó ti dó sẹ́yìn ló ṣe rántí, ó ń láti jẹ́ pé ó ti lọ ń dó míì nìyẹn ló fi mọ̀ pé ìgbádùn míì wà yàtọ̀ sí tí ọkọ mi ń ṣe. But tó bá jẹ́ wípé ọkùnrin yẹn náà ló ń dó tó jẹ́ pé bóyá bó bá dú ẹ̀ ó ń lo 3, 4, 5 minutes tẹ́lẹ̀ tó dẹ̀ di pé 2 seconds ó ń lò, ó wà justified láti complain. But tí ò bá ti sí yẹn tó bá ti complain pé kò dó ẹ dáadáa, nǹkan ọkọ tó dẹ̀ ti ń dó ẹ for the past 17 years tí ò dẹ̀ rí pé kò dó ẹ dáadáa, tó ṣẹ̀ṣẹ̀ wá di 18th year tó ṣẹ̀ wá ní pé kò dó ẹ dáadáa,
láàrin èmi àti yín ẹ̀yin náà mọ̀ pé ejò ti lọ́wọ́ nú ni. So ẹ̀yin tẹ́ sọ bẹ́ẹ̀ lórí platform mi lóòótọ́ lẹ sọ, èyí tẹ́ bá sọ tẹ́ bá fi sòótọ́ màá fi sọ bọ́. Ìwọ obìnrin tó o bá ti mọ̀ wípé okó tó o ti dó sẹ́yìn àtòkó ọkọ tó o fẹ́ kò o lè compare, kò dẹ̀ lè tẹ́ lọ́rùn, má wulẹ̀ fẹ́ ọkọ yẹn fílẹ̀. Tó bá dẹ̀ ti mọ̀ wípé bọ́kọ ẹ ṣe ń dú ẹ ní jọ̀bọ̀kẹ́jọ̀bọ̀kẹ́ ò ń gbà á mọ́ra, bóyá in your 10th year of marriage ó wá lọ dó okó mi ó wá rí pé yé àṣegbádùn kan sì wà níbì kan, ó bẹ́tà kó panu ẹ mọ́, kó o má tiẹ̀ wulẹ̀ accuse ọkọ yẹn pé kò dú ẹ dáadáa, nítorí pé tó o bá ti accuse ẹ ó mean wípé ìgbádùn tó lọ gbá níbò míì yẹn òun ló ṣẹ̀ṣẹ̀ fẹ́ wá máa fi complain, ó dẹ̀ máa fi kó bára ẹni. Mo fi pé mo ti explain ara mi. So bó ṣe rí nìyẹn, ọ̀nà méjì ló pín sí. Obìnrin tí tó bá ti complain pé ọkọ òun ò dóhun dáadáa, tó dẹ̀ jẹ́ wípé bó ṣe ń ṣe láti ilẹ̀ nìyẹn, tí ò complain tó dẹ̀ ń gbádùn ẹ̀, tó kọ̀ dédé jí ní ọ̀sán kan orúkọ tó wá rí pé kò dóhun dáadáa, ó yẹ kó ti yé yín, ejò ti lọ́wọ́ nú gbà míì nìyẹn. Tó bá dẹ̀ jẹ́ wípé ó ti ń dú ẹ dáadáa, tó ti ń là á ní pọ́npọ́n náà nígi tẹ́lẹ̀, tó wá kọ̀ wá change, tó wá gbádùn ẹ̀ mọ́, yes o ní right láti sọ. But ìwọ tí ò bá rí bẹ́ẹ̀ tó bá sọ, ejò ti lọ́wọ́ nú ni. Èyí ni mo mú wá fún yín ní àárọ̀ yìí. Ẹ lọ register ní Ṣàbàríkòlò, gbogbo ẹ̀yin tẹ́ bá ti register, ẹ̀yin tẹ́ bá dẹ̀ ti register, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ try láti máa chat sabarikolo.com. Ire o, ẹ káàárọ̀.